ẹni kéwú tí ọba tẹ̀lé ń tọ́ bá ké ẹni kéwú tí ọba tẹ̀lé ń tọ́ bá ké ẹni kéwú tí ọba tẹ̀lé ń tọ́ bá ké kéwú Sátánì ní kò ní túmọ̀ mi ẹni kéwú tí ọba tẹ̀lé ń tọ́ bá ké. tọmọ kéwú wá jogún ìyá wèrè lọ́wọ́ àfáà rẹ̀. tọ́ lè jẹ́ pé tá a bá wà ké lọ́wọ́ kò dùn tó bá rí bẹ́ẹ̀ àmọ́ kò yẹ kí lè kéwú kankan. kò tiẹ̀ sí lè kéwú tó gbà. láàfin lè pẹ́ ní òun láàfá. ọ̀dà ẹ lọ́ọ́ pa aláǹgbá 70 wá ń kọ́. ṣé lè kéwú náà ni. kò sí kéwú tó kọ́ wa léyìí òun náà. ìyẹn wà nípa àwọn kéwú ni wọ́n ń lé aláǹgbá. olóògùn ni olóògùn ló kọ́ wọn. olóògùn nu àwọn wọn ní sẹ́ni àtẹ̀rí ni o àti aláǹgbá ni o àwọn olóògùn nu. àwọn olóògùn nu. La ilaha illallah. ilé ẹ̀kọ́ olóògùn lọ́lọ́run. àfàwẹ̀ wàsílám ní tí wọ́n ń ṣẹlẹ̀ nínú ayé nìyẹn òye èèyàn àá sì ń wá ń pariwo ìjọba ní tiwọn àwa náà mọ̀ ní tiwa gbogbo àwọn tí wọ́n mú tí wọ́n pé wọ́n bẹ́rí lórí àjà eléyìí wọ́n bá ẹsẹ̀ èèyàn lórí àjà eléyìí àní gbọ̀n kankan mọ́. gbọ̀n kankan mọ́. àgbọ̀n kankan mọ́ bẹ́ẹ̀ náà lẹni ó jíwó kó tó jí òbítíbitì owó Nàìjíríà kó àgànkàn tó gbọ́ pé òkòdóró ọ̀rọ̀ wọn ni wọ́n bá 18.9 billion lọ́wọ́ ẹ̀ nígbà ìta àgbọ̀mọ̀nù ìyàwó lọ́jẹ́ ṣé wọ́n fi sẹ́wọ̀n sójà ẹ̀wọ̀n ọ̀kan ní í ṣe bí ọkùnrin tí ń ṣe bí obìnrin orí síkì àbí kí wọ́n ń pè òun ti àṣẹ ẹ̀wọ̀n tó lọ àṣekọ̀ọ̀sẹ̀ ẹ̀wọ̀n ń gbádùn bí wọ́n fi sí ní ẹ̀wọ̀n Nàìjíríà. àwọn tó yẹ ká sọ̀rọ̀ bíi tiẹ̀ ń là sọ̀rọ̀ gbogbo mùsùlùmí ló yẹ kó pawọ́ pọ̀ pé ẹ̀sìn wa ló ń sìn orúkọ mùsùlùmí ló ń jẹ́ tó yẹ àwa ló yẹ ká pawọ́ papọ̀ mú àwa là ṣe yìí. èyí wá ṣe tó ṣe pé bá a bá gbọ́ gbùdùgbùdù kan orílẹ̀ Nàìjíríà pé àwọn ni wọ́n bá orí 9 lórí àbẹ́sítọ̀ rẹ̀ wọ́n tún wá bá àbójókòwòkó wọ́n tún wá bá odidi egun èèyàn wọ́n bá bí kọ́ńbọ́ọ̀dù rẹ̀ o kankan kọ́ gbọ́ báwọn ẹ̀sìn nígbọ̀ kankan mọ́. òun náà lésì èsì tiẹ̀ ni pé òun bàjẹ́ èmú ń bàjẹ́ ó ń bàjẹ́ kìí mú ó ń bàjẹ́ ó lè múlẹ̀. lẹ́yìn afẹ́ islam ṣé erílẹ̀-èdè náà sì ni lẹ́yìn afẹ́ islam ọ̀dà ọmọ kan tó wá mú ìyá tiẹ̀ àmọ́ yahoo ni ń bẹ lórí fóònù mi ó gbé ìyá rẹ̀ babaláwo rẹ̀ wá ń sọ fún pé n tó fi lè gbà lówó ọ̀rọ̀ à ń wẹsẹ̀ kọ́ ni tiẹ̀ ọ̀rọ̀ à ń lọ wẹ̀ ń ta gbangba lọ́sàn gangan kọ́ ni tiẹ̀ ọ̀rọ̀ à ń lọ àárín ìjà lọ wẹsẹ̀ dúdú kọ́ ni tiẹ̀ tọ́ ọ bá ti lè gbé odidi ìyá rẹ̀ tó rì mọ́lẹ̀ láàyè owó òde ó sì rí ìyá rẹ̀ mọ́lẹ̀ láàyè. ìwọ̀n ń hu òkú ìyá rẹ̀ àfa ìyá ti dá ẹni wọ́n ti ìyá tó ti rì mọ́lẹ̀ ìyá ti kú sínú lẹ́lẹ̀ ṣé nítorí owó yìí náà. àfa ìwà Islam ẹ jẹ́ àpàrọ̀ àsáwọn ọ̀dọ́ ẹ dákun ẹ jẹ́ kálukú ó gbéjẹ́ owó èsè túláàsì ẹni Ọlọ́run bá ní yóò mọ̀ ní mà ní ó mọ̀ ní. èyí tó yẹ kó yẹ kálukú ni kádàrá kálukú ń lò. kádàrá là ń lò tó ọkọ wa ló ń lò. wà wá kú wa èyí wọn ò pé orí. kò pé orí kọ́ ọwọ́ ẹgbẹ́ kẹgbẹ́ èyí wọn kọ́ lọ́wọ́ ẹgbẹ́ awo èyí wọn ò pé orí wọn fi agbárí èèyàn bó o fi mú mi fún ọ pé kó o mú kò pé orówó níjọ wọn ti ń gé gbogbo erí tán yìí ẹ dákun ń bonú àti pé àfẹ́ ìwà Islam ẹ jẹ́ àpàrọwà sáwọn aláàbò wa kí wọ́n dákun gbogbo ìtẹ́ bí wọ́n bá yan àwọn tí wọ́n máa lọ dúró ní tẹ́ni ìtẹ́ mi ń bẹ lọ́nà kọ̀rọ̀ lọ́mọ wa ẹ wo tẹ́ ọ̀nà mòrò ìtẹ́ ọ̀nà mòrò àsún omi gbogbo bẹ́ẹ̀ ni ẹni tuntun ní lọ́nà mòrò kò sẹ́ni tí ń sọ nǹkan kan ń bẹ̀. ẹ kàn dá akọ tẹ́ni àwọn ìlú tí wọ́n lajú tí wọ́n jẹ́ nǹkan dáadáa wọ́n yé fi orílẹ̀-èdè wọn lẹ̀ wọ́n mọ̀ lọ wọ́n mọ̀ bọ̀ ní ẹ̀ mọ̀ pàdé ọlọ́pàá ni. ẹ mọ̀ pàdé ọlọ́pàá tí lè mọ́ ni. ní gbogbo àtọ̀sán gangan lẹ́ẹ̀ mọ̀ pàdé ọlọ́pàá ní tẹ́. ọlọ́pàá pọ̀ ju ẹni tí ń bá ń gbé lù. wọ́n ti gérí tánu sàárè ń bò mí ní tẹ́. kò sí tó lè dá sí ń lu mi àbí bó ti ń lọ lọ́pàdé ọlọ́pàá. àfàyẹ̀wò àgbà wọ́n ti gba ẹsẹ̀ lọ́wọ́ ẹlòmíì ní tẹ́ wọ́n ti gbódìdí ẹlòmíì lọ ní tẹ́tí wọ́n sì ọ̀nà gbó wọn ọ̀rá kó sí kọ́sọ́mbà tí ọ̀sẹ́ni tí ó mú wọn kò sí security kò sí kankan àfẹ́wà Islam sáyé la wà yìí sérílẹ̀-èdè la wà yìí Ọlọ́run o gbogbo bá a ti ń pariwo nǹkan wọ́n nǹkan le àwọn eléyìí wa ò tiẹ̀ kọ́ tí àwọn ò tiẹ̀ pamọ́ gbọ́ wọ́n sàn ṣe national assembly kíníkà assembly ẹ̀rí wọn tí wọ́n sì ṣe ẹ̀kẹ́ wọ́n sì ṣe bàǹbà bẹ́ẹ̀ bá ní wọn lérí iṣẹ́ àtúnjòkó kò sí tí wọ́n kó bẹ̀ wọn ò mú mi bá owó wa wọ́n jí kó sí gbogbo ẹ̀kẹ́ tó ṣe gèlè tí èjìká tó ṣe bàákú ikú tó ṣe dọ̀ọ̀mì wọ̀nyí owó ọmọ Nàìjíríà lẹ kó bẹ̀ mo wá fẹ́ bi yín léèrè àwọn tẹ̀yìn náà lọ bí
bẹ́ẹ̀rí àwọn tí wọ́n ń pè kinní kan senator kinní kan kú kinní kan former president ó kú tẹ́ ẹ lọ bẹ̀ gbogbo ń tẹ́ fowó wa rì mọ́lẹ̀ ṣé wọ́n gbé dání ni ẹ̀yin náà ṣe wá àti mú ara yín kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ti bá ọlọ́run ẹ wo alukóránù ni gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ dákun kálukú owó bá ti bá ọlọ́run ní ẹjẹ́ sáré ẹ̀ irú ilé tọ́lọ́run bá lọ́ọ̀kọ́ kò lè tó bá wọn ẹlòmíì kéésì ní ọkọlé yàrá kan pálọ̀ kan gbogbo sẹ́tì ẹ̀ sì bá lọ́wọ́ ẹ̀ṣẹ́ tó fi wà jẹ́nà ni kò sáré kó wọn ọkọ jàǹjà káyọ̀ máa pé yé ọkọ ilé ẹbẹ ni ó ti ẹ̀kọ́ nù ẹni rẹ́ǹtì ńkọ́ ẹni ọwọ́ rẹ́ǹtì kọ́ tó di pé ilé rẹ́ǹtì náà ló kú sí èyí wò sí pé ọmọ wà lè jẹ́ náà ẹ dákun gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ àfáà ni ọ̀dọ́ akọ̀wé ni ọ̀nkọ́sẹ́ ni ọ̀nlọ́bì kan ni òǹṣòwò ni ẹ mọ́ sáré àsápajúdé tẹ́ ẹ fi pàdé ọlọ́run bí ó ti dá ẹ wà ní Kùránì a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ó ní wala darul akhirati khayrun lilladhina ttaqaw afala تعقلون أول القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون ولدار الآخرة خير الذين اتقوا أفلا تعقلون òun náà ni òun ló ṣe báyẹn sọ̀rọ̀ jù òun ni ò sí ẹyọ yìí kó mẹ́. òun lọ̀rọ̀ gidi òun là nẹ́bí gbọ́ ilẹ̀ fi rádìí sí. ó ní wala darul akhirah khayrun lilladhina ttaqaw afala ta'qilun. ó ní ẹ jẹ́ n sọ fún yín alikiyama nìgan òun gangan òun ló lóore jù fáwọn wo àwọn tí wọ́n wá ń páyà ọlọ́run ni o. wọ́n ní afala ta'qiluna gbogbo ẹ̀yin tẹ́ ń wá ń ṣe jẹ́gàjẹ́gà wọ̀nyí afala ta'qiluna eré yín ò pé ni ẹ ṣe làákàyè ni ẹ dààmú ni. ọ̀dà pé tóbi yọ̀ ni pé bẹ́ẹ̀ ti lè dá mọ̀ pé lélẹ̀ mọ́ dá kọ̀ mọ́ ẹni rí rẹ̀ bá pé ní ọmọ. òun ni ó mọ̀ pé òun ni ó lóore jù. afala ta'qiluna tẹ́rì rẹ̀ bá pé. ẹ wo gbogbo àwọn bàbá wa ebi bàbá wa Sheikh Adam radiyallahu ta'ala anhu ebi lè wọn nù lọ́mọ dáhùn agbo bàbá wa Alhaji Àgbànú ebile wọn nù mọ̀sìn gbàmù bàbá Lágbàjì nù ebile wọn náà lè kálukú mọ̀. sẹ́ẹ̀tì ẹ̀ nínú ọmọdáhùn ebi tí wọ́n kọ̀ tí yí ipò. bàbá wa ilé àsukùtì ilé wọn náà nù. kò sí tààtò orí báwọn máa ń lọ rí. afẹ́ wàsílám gbogbo àwọn àfáàtà bàbá wa Bárìkìdọ́mà ilé wọn náà nù àwọn àlíyé Ọlọ́run náà nù. ọmọdáná lẹ gbàdé bẹ. ibẹ̀ náà lẹ gbàdé bẹ àbí bò wá ní ẹ wo bí wọ́n ti ṣe àti ìfọlá wọn bẹ lọ́hùn láti ní tó ti lè máa mú àfọlá wọn bẹ lọ́hùn ni Ọlọ́run sọ fún wa ní kó ń gbà tiwọn. wọn ò lọ́lá kankan tayọ tó ṣe fún wọn. ní tó ṣe fún wọn ni pé Ọlọ́run mọ́sà wọlá tó ṣe fún wọn. ìtọ́ dàrú mẹ́lòmíì lọ́wọ́ nù ká ní Ọlọ́run wọlá Àlàjí Àgbà kò burú torí wọn ò dára wọn ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe wọn bẹ́ẹ̀ Ọlọ́run wọlá Babalágége kò burú kò dára rẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe wọn báwọn. ọ̀dà wọn míì náà lásìkò wọn tí wọn lọ́lá kankan ta lè fi toró lọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ ni kọ́dà àwọn ọ̀lẹ́yìn. ebi fídíò náà wáyé. Nàmúrúdù ọ̀wáyé. ta ló fi sínú àdúrà rẹ̀ rí. Nàmúrúdù ọ̀wáyé. ẹ wá ní a máa fi Muhammad tọrọ lọ́dọ̀ Ọlọ́run tó lóun fẹ́ òun náà fẹ́ òun náà Ọlọ́run wọlá nẹ́bí já sóríire. bẹ́ẹ̀ni wọlá nẹ́bí já sóríire. já sóríire. toró òun kò ṣeré ẹ̀ bẹ́ẹ̀. àsọpá nẹ́bí já sóríire kò lágbára àti sọwádò lóríire àmọ́ láǹtọ́lọ́hún ṣe fa lè fi bẹ̀. tá a bá débi kọ́bùrù rẹ̀ ní Mọ̀dínà ẹ sálámà sí ẹ sọ̀sọ̀ láti fa nẹ́bí ẹ wà bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ sì tọrọ. Ọlọ́run mọ́sá wọlá nẹ́bí wọlá bó ti ṣe yìí wọlá bó ti ṣe yìí ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀dá yìí. wọlá àárín ìwà àti rẹ̀ tí ó dùn báyìí Ọlọ́run. ó kù láyé tán ẹ̀yìn rẹ̀ tún wá dá jójú rẹ̀ lọ. nígbà Ọlọ́run tẹ ní wọlé akhiratu khayrun laka minal ula ni wọ́n sọ bẹ́ẹ̀ ń pẹ́ nìkan ẹ wá ní ẹ má fi tọrọ. ويا رب انصرنا ونصرا عزيزا بجاه رسول الله وموسى كذا عيسى. ẹ wo dọ́tà àwọn ọmọ ní títọ́ ti abanlẹ̀ ni. afẹ́ ìwà Islam ẹja pàrọ̀ sáwọn ọ̀dọ́ o aré yìí ti pọ̀ ju o eré yìí pọ̀ o ẹlòmíín lòdì ó sì lọ ya ọkọ̀ ọlọ́kọ̀ wọ́n bá tún àti èmi ọmọ kí wọ́n yá aṣọ lọ́dọ̀ àjọ àkínínà mọ̀sẹ̀ tún gbọ́ yìí òní. sẹ́sọ tẹ́yìn sẹ́yìn nìkan lọ́dọ̀ kílẹ̀ ní sáwọ́dà yìí. wọ́n wá lọ wọ́n wá ga kalẹ̀ lórí iṣẹ́ àbí ipá wọn gan-an ní chief launcher wọ́n wá ga kalẹ̀ ńbẹ̀ nítorí kíni ayé tá a kú ńbẹ̀ tá a ní mú pin toothpick a ní mú dání. èyí wọn ń pè ní fake life.
kí ló dé báyìí ẹ dákun gbogbo ẹjẹ́ àṣẹ wọ̀ ntọ́lọ́n bá bùn ọ jòkó tì í. wọ́n tún purọ́ jayé. لو كان باللب تزداد لبيبغنا لكان كل لبيب مثل قارون لكنما الرزق بالميزان من حكم يؤتي اللبيب ويعطي كل مديب afa ìwà islam ẹ máa wọ àwọn afa àwọn lérí tí wọ́n pé jù sí àtọ́bájà afa àwọn lérí wọ́n pé jù ìwọ tó tọrọ ẹ kọjá láyé bilmizani Ọlọ́run ti wọ́n kalẹ̀ ìwọ tó máa tọrọ aṣọ wọ̀ Ọlọ́run ti wọ́n kalẹ̀ ọ máa tọrọ aṣọ wọ̀ ní tẹ jáde láyé ẹlòmí ara iye nìkan kan yóò ti dé gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí ara wọn àfa ara alájẹ àgbà ká ti dé Ọlọ́run bá wa kẹ́ alájẹ àgbà Ọlọ́run bá kẹ́ àbá wa alájẹ àgbà wọ́n jòkó lẹ̀ wọ́n à ní máa sọ bàbá òní kò ní gba yìí mi kò ní gba yìí mi mọ́ tiẹ̀ yìí tèmi máa sọ bẹ́ẹ̀ sì náwó fún owó tẹ́ ẹ ná fún kò dí tèmi lọ́wọ́ kì í rí tèmi. أسد الميزان من حكم لكن masarikaye má jẹ irun wèrè ẹ wá dòkó rẹ jẹ wọ kí wọn rán lọbẹ ó tọ́ àlọ́ kó owó mi kò lè kówó rẹ ẹni kò lè kó kádàrá rẹ. ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ń wá owó kí ìyàwó ní kankan ní ẹ rọra gbogbo ògbé onígbẹ̀lẹ̀ fi jẹ búrẹ́dì tán owó wa dà. لكنما الرزق gbogbo ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ lẹ fi dín kàrà tán owó wa dà. لكنما الرزق gbogbo ètè wèrè lẹ́gẹ̀ tán owó wa dà. لكنما الرزق gbogbo àtọ̀ alátọ̀tẹ̀ bóbìnrin ṣàṣepọ̀ tán ẹ sì bá sọ kó nǹkan wa owó wa dà. لكنما الرزق ọmọ tó gbódìdí ìyá rẹ̀ tó bí sáyé dìndín oṣù mẹ́sàn-án ó tiẹ̀ ṣàánú ìyá rẹ̀ kó sáré kó lè jẹ́ èèyàn kó rí ìyá rẹ̀ dálọ́lá kó rí ìyá rẹ̀ pọ́nlé kí ìyá rẹ̀ ó jẹun rẹ̀ kó lè pàdé Ọlọ́run dáadáa ó sì gbódìdí ìyá orí mọ́lẹ̀ nítorí pé ìwọ fẹ́ lówó. لكنما الرزق kí ló dé gbogbo eré òkú lẹ́gbàá tán kí ló dé owó náà wàá dà ẹni wọ́n bá mẹ́sàn-án lórí àbẹ̀sítọ̀ rẹ̀ ẹni wọ́n bá mẹ́rin lọ́wọ́ ẹ̀ ọ̀kan wọn tún ṣẹ̀ṣẹ̀ mú yìí èkó wọn ti mú wọn wá tẹ̀lé lọ lú rẹ̀ ǹjẹ́ ẹ máa lú ẹ̀ ẹjẹ́ á máa dé mọ́. لكنما الرزق kí lẹ̀ ń wá kí gan. بالميزان ẹ̀yin lẹ kó bá lù ẹ̀yin lẹ kó bá wa ẹ̀yin lẹ kó bẹ́ẹ̀lẹ́dẹ̀ yìí ẹ̀yin lẹ kó bẹ́ẹ̀lẹ́dẹ̀ yìí ẹ̀yin ìjọba náà lẹ dá alẹ̀ ẹ̀yin náà lẹ dá alẹ̀ méjèèjì náà láàmú sọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá sabu lélédè yìí ẹ̀yin lẹ kó bẹ́ẹ̀lẹ́dẹ̀ àwọn tí bá tún wá ń saburú náà ẹ̀yin ìjọba lẹ kó bá wọn. àfẹ́ ọ̀sán àti ẹ̀wà lẹ́nìkan tí kò rẹ̀ ká mọ́ àfọlọ́hún Ọlọ́run sì ń wo wàhánà pé táìmù tí mo ní ẹ máa pàdé mi ẹ sàkú èyí wọ ẹni tẹ nímú ẹ wà sọọlẹ. ànígbọ̀n kankan mọ́ ànígbọ̀n kankan ẹni ọ̀pálẹ̀ mọ́ gbogbo owó Nàìjíríà yóò tún máa gẹ fìlà láàrin wa tó máa gbé wọn ní ká máa bọ̀ wá. You are welcome to this August occasion ẹjọ́ red carpet yẹn ni bàbá wa máa gbà bàbá yẹn yà yín o. wọn alẹ́ nìkan gbá di àṣà ẹ wá fẹ́ lù pa ẹnìkan wá gbẹ̀ràn ẹ wá fẹ́ pa ìsìn kóhùn fẹ́ lọ jẹ ni. èèyàn wá kó tírílíọ̀nù òun wá yan láàrin ìlú àwọn tí wọ́n gbé bọ̀dá ní àwọn wá tẹ̀lé lẹ́yìn ẹ̀ńtọ́ yẹ kẹ́ yìnbọn yìnbọn lọ dáràn mọ́. Orílẹ̀-èdè kan bẹ nísìn àwọn ọ̀daràn wọn ń sọ. àwọn ọ̀daràn wọn ń sọ o. orílẹ̀-èdè kan bẹ nísìn. gbogbo tẹ bá ti rí àwọn ọlọ́pàá ń tẹ̀lé àwọn èèyàn kí àwọn ọ̀daràn wọn. àwọn ọ̀daràn ni lérílẹ̀-èdè tá a wí. bẹ́ẹ̀ bá rí àwọn olè tí wọ́n jíwò lù ń kó àwọn làwọn ọlọ́pàá ń tẹ̀lé. àwọn sọ́jà ọmọ tẹ̀lé. nílùú tá à ń sọ yìí. ìlú tá à ń sọ yìí orílẹ̀-èdè tá orílẹ̀-èdè tá kọ́ńtírì tá à ń sọ yìí. ọlọ́mọdé rú ọwọ́ Nàìjíríà. ọlọ́mọdé ọwọ́ Nàìjíríà o. àwọn olè tó kówó wọn jẹ ní kọ́ńtírì yìí. àwọn ọlọ́pàá wà tẹ̀lé lẹ́yìn àti gbogbo wọn wà kọ́bọ̀ lọ́wọ́ gègé gbàgbọ́ kí ló dé hó ẹ wò àtúwọ̀n yà fún lè olè tó yẹ ká diwọ́dún ká mú ẹ wo nǹkan sẹ́rílẹ̀èdè ni àwọn orílẹ̀-èdè irú yìí Nàìjíríà máa dáa gan o gbogbo àwọn tó jalè ní ìran Nàìjíríà ò fààyè gbà wọ́n gbogbo àwọn ìjọba wa. àní bí wọn bá ti mú ẹ̀rí bẹ́ẹ̀ ti bá Ọlọ́run. bí wọn bá ti mólè nu. afẹ́ wàsílám àwa sọ tiwa fatuwatuna lè yọ mi tàbí lọ alẹ́ tẹ̀m̀bì ọ̀rọ̀ wa lónìí yóò máa dá lórí ìtají. al-a'ma yatamanna an yushahida al-alam afọ́jú òun náà ń rò bí ó jókòó sí pé ó sì wù mí kémi náà máa rí náà kí n rí gbogbo ẹni tí ń lọ kí n rí baba arísí baba aráfà tí wọ́n ń kọjá lọ àwọn èèyàn wọn lọ ohun ẹsẹ̀ ní ń gbọ́ ó wù láti rí. àbọ̀ tí wọ́n fi gbóúnjẹ fún bí ọ̀dà kọ̀ mọ́ bẹ́ẹ̀ tí wọ́n dàpọ̀ pẹ̀lú àwọn ọmọ tí àwọn ọmọ jẹkù tí wọ́n wí yọ sí mi kọ́ ó fẹ́ kóhun náà máa rí. wala asammu yatamanna an yasma' al-aswat. Odi
òun náà fẹ́ kóun náà máa gbọ́ ọ̀rọ̀ àwọn èèyàn kọ́ mọ̀ sí pé òun kàn dákẹ́ wáńdí kalẹ̀ òun ò gbọ́n kankan ó wù kọ́ máa gbóhùn wálé mọ̀kàádù yàtàmánà ẹ̀rí òun náà yàtàmánà mẹ́ṣíà kòtò wáyàtì wọ́n fẹ́ kóun náà máa gbé ẹsẹ̀ òun méjèèjì báyìí ẹ̀rí arọ́nù. ìrì mọ́tò ni mo á rìn débi òun náà fẹ́ rìn. òun náà fẹ́ rìn ó wù kọ́ máa fẹsẹ̀ rẹ̀ méjèèjì rìn ọlọ́run wo bí a sọ̀rọ̀ dé yìí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wá báyìí kò sẹ́ńtì ẹlẹ́ni tó aláàárẹ̀ ńlẹ̀ mo bẹ̀ ọ́ ọlọ́run gbogbo àwọn tí ọ̀la làáfíà bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí nínú ilé wa ni wọ́n bẹ nínú ilé ẹlòmíràn ni wọ́n bẹ ládùúgbò kan ni wọ́n bẹ lọ́sibítù ni ibi oko kan wọ́n gbé wọn lọ ni ọlọ́run mọ́sá dá làáfíà padà sí wọn. àdúrà ilé kejì rẹ ni pé àwa táwa ń gbé tiwa káàkiri má dàá dùbúlẹ̀ àìsàn. má dàá dùbúlẹ̀ àìsàn o kò sẹ́ni ó gbádùn ọlọ́run o abẹ́ o afa ya waslam wala abokamu yatamanna an yakula kalimati ayaya owó òun náà kóun náà máa sọ̀rọ̀ torí bí tí ẹnìkan ọgbọ́n ti ń wí ọwọ́ àwọ̀ òun náà kọ́ máa sọ̀rọ̀ báwa náà ti ń sọ yìí. táwọn kan tó fi jalè ló mọ́lù ẹ̀ náà ni. bàtí wọn kálukú ra pọpọ́ọ̀fù àwọn méjì sì ni wọn. ẹ rí wọn. mo gbọ́ adùkú wa ní ìdá gbogbo tí ẹnì kejì bá wá sí bí ọ̀rẹ́ olùwàlà rẹ pọ̀ sálówó tá a fìrà ní èkejì rẹ ní sọ bẹ́ẹ̀. òun sàdé ẹni sí ẹ ìjọba wa ẹ jẹ yálà yáyà lọ́dọ̀ Ọlọ́run ẹ wo ọgbọ́n tẹ ẹ kọ́ ọmọ Nàìjíríà èèyàn méjì wọ mọ́tò wọn wá dọ́gbọ́n pé ọgbọ́n. kálukú ra gbogbo tí wọ́n ń jẹ kálukú rẹ ti ọ̀kan bá ní wéèjì ni wọ́n san yìí ọjà máa dọ́gbọ́n ká wá wéèjì ní ọkọ̀. èkejì wọn sọ pé wàhálà tiẹ̀ pọ̀ òye dáwọ̀ tí ń ra nǹkan jẹ tá a wá lówó tá a fìrà ní. tọ̀hún tó wá dágbé máa bẹ́ẹ̀ àwọn èèyàn ní kí ni ń wí ni ẹ̀ yọ́ jẹ ló wí wù. ó tún wá ní abẹ́ẹ̀dìyà. wọ́n wá rà fún tán oko lọ wá jẹ tán èkejì tí ọba sókè fọ ọkùnrin ọkọ̀ tó wá jẹ mọ́ tó wá ní kí ló tún sí ọ́ ní ti máa jẹ ní tí wọ́n rà fún ọ. ṣé gbà tó ẹ farabalẹ̀ ṣé ọjẹ yìí tí wọ́n rà fún tán ìjẹ lọ́wọ́ ẹ̀jẹ̀ wọn á sin ìdí ọwọ́ ní wọ́n wá ní kí ló dé kí ló tó wí ní ó ní kẹ́ rà fẹ́mi náà. La ilaha illallah ẹ wo táwọn ìjọba Nàìjíríà sọ ọmọ Nàìjíríà dà. àfáà Islam èyí gun ọ̀kadà kọjá wájú mi báyìí iwájú mọ́sálásí mi tí mo jókòó sí ó gbé èèyàn lọ ìwọ̀n ń bọ̀ ọwọ́ adùn wájú mi wá páàkì ọkọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀ èmi ṣe bí yóò kí mi èmi tó ń fẹ́ ẹ̀rọ ẹ jókòó yẹn jókòó àṣé òun fẹ́ dọ́gbọ́n ni ọwọ́ ni níwọ̀ tí mo gùn kọjá lọ nísìnyí kí ni tí wọ́n ń. ọ̀dọ̀ yín ló takú sí. àṣé kò sí ná ìwọ̀n ń kíìkì ó kíìkì ọ̀fẹ́ tẹ̀ máa hùn èmi ń wò ráì ọwọ́ ni wọ́n lọ́n èlò náà mọ̀ pa látàárọ̀ nísìnyí ìwọ tó tún wá dé àyíntọ́ wá takú mo ní ẹ̀jẹ̀ wọn bá yín tì mo ní ẹ̀jẹ̀ wọn bá yín tì àbíkẹ́ ẹ̀dẹ̀gbẹ́ rẹ̀ ó lè po kọ́ òun ọmọ mo ní ẹ̀sà kíìkì ẹ̀wọ̀n náà mo rò pé ń bò ti di pé eléyìí ọ̀rọ̀ tí eléyìí ń sọ yìí kò ní hún un kọ́ bọ̀ ó kíìkì ẹ̀ lọ ọ wá síná ó kíìkì ọ̀ dáhùn ẹ̀ wá ń lọ mo ní àwọn jàmọ́ mi wá dé mo ní nǹkan ìjọba Nàìjíríà mọ̀ wá dá wàhálà rẹ̀ sínú. a jẹ́ pé àwọn tí wọ́n sọ̀rọ̀ nínú mọ́tò lẹ́ẹ̀kan tí wọ́n fẹ́ ra kọ́kọ́ fún wọn bẹ́ẹ̀ yìí wọn ò ní rí kankan jẹ nù. wọn ò ní rí kankan jẹ o wọn ò ní rí kankan jẹ torí gbogbo ọgbọ́n ayé láti mọ̀ àwọn ìjọba Nàìjíríà wọn ìsọ adi bẹ́ẹ̀. kálukú náà wá gbọ́n ẹni fẹ́ gbẹ̀dọ̀ rẹ̀ gbọ́n ẹni tóun náà fẹ́ gbà gbọ́n. àfáà ẹ̀ wàsílám gbogbo àwọn bẹ́rẹ̀ ìrìta kàkálẹ̀ yìí wà á ń ta tó ṣahid ìwọ rí náà wà á tẹ̀sìmà òun gbọ́rọ̀ wà á tẹ̀mṣì òun rìn wà á tẹ̀tẹ̀kálàm òun sọ̀rọ̀ fakul alhamdulilayi 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 ẹnìkùn Diamond 88.7 lawa FM ẹ gbọ́rọ̀ yìí ẹ wọ̀rọ̀ yakulu ahadul fuqara ọ̀kan nínú àwọn tálíkà Ọlọ́run sọ̀rọ̀ ó ní kuntu abki ó ní mo jẹ́ nìkan èmi a máa sunkún lẹ́ anani amshi hafiyan laqadamayn nítorí pé ìrìn pẹ̀lú àlàáfíà lórí ẹsẹ̀ mi méjèèjì walakinnani tawaqqaftu anil bukai ó ń bọ̀ wáyá mo wá mú ekún ni mo dá dúró ìsunkún mọ́ indama ra'aytu rajulan ganiyyun bila qadamayn nígbà mo wá rí ẹnìkan tó ní owó kọ̀ wá sẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì wọ́n ti gé wọ́n ń gbé ni kò sẹ́sẹ̀ tí rìn. wàkọ́ọ̀lẹ̀ hakimun ọ̀kan náà àwọn jọ̀wọ́ wá sọ ó ní máa dùn tẹ̀tẹ̀ náà mo dùn náà máàdì àti lópin ìgbà tó ń bá ń sùn tí èsì pé òun sun eré rọ́ọ̀gì òòrè rí rọ́ọ̀gì sùn òòrè rí táìsì sùn ibi ọ̀nká símù náà lọ́rùn ránṣọ́ bá ń sùn bẹ́ẹ̀ wàtẹ̀stáìkìsù mí naumika òun sì ń jí níbi ohun rẹ̀ tó sùn láàyò kíṣùkàlì wájà
wà àgbákò dé kí wọ́n wá fi dí olójú oorun ìwọ náà ló ń jí fún ara rẹ. oògùn lóko tó sùn. wọn sọ pé ẹ ń dé à ilé tí ń wó bọ̀ ilé wọn ò tó pé ẹ ń dé iná ń jó. wọn sáré pé ọ̀sáré pé yẹn. ó ní wàtàdé hajataka òun sì ń bí abùkátà ara rẹ déédéé ẹnu ọ̀bọ ti mọ. dúnà an yakshifa awrataka ẹ̀rí láì ṣe pé ọ̀ ń lọ tú àṣírí ara rẹ fẹ́nìkan wàtẹ́mṣe alákọ̀dọ̀mẹ́ka òun sì ń rìn lórí ẹsẹ̀ rẹ méjèèjì ìwọ ọmọ ìyá mi láàyò kí n ẹ̀dọ́kalẹ̀ hajizu agara kankan ò sì kó ọ fa anta malikum minal mulk. ọlọ́lá ni ọ̀nù àwọn ọlọ́lá àṣebà ti wà yìí tó ṣe pé àárín wa à ń jẹun tó jẹ ẹ̀kọ́ àti wọn mẹ́rin la fẹ́ jẹ ní ajẹ à sì ń rí jẹ àwọn ọmọ ní ọ̀dàmì ẹ̀ ń jáde lọ́nu owó jẹ́dà nígbà ntùmọ̀ níní àṣẹ ọlọ́lá làwọn náà. àfẹ́yẹ̀ wàsílám alhayatu la tu'tika kulla ma tuhib ìsẹ̀mí ayé tá ń lò yìí kò lè fún ọ ní gbogbo ohun tó bá fẹ́ walakinna al-qana'a àmọ́ ayọ̀ ọkàn taj'aluka tuhibbu kulla ma ladayka gbogbo tó ń bá ń fẹ́ tó bá láyé ọkàn owó ni yóò sì nǹkan fún ọ faqala Allahu ta'ala ọlọ́run wọn sọ báyìí tasha'u ya abdi ìwọ ẹrú mi ìwọ ń fẹ́ nǹkan wa asha'u èmi ọlọ́run náà sì ń fẹ́ nǹkan àmọ́ fa iza radita bima asha'u bọ́ ọba ti dunnú pẹ̀lú tèmi ọlọ́run ọba ń fẹ́ fa ataytuka ma tasha'u nítorí àwọn afa wa ntí wọ́n ní tí wọ́n fi lẹ́yìn tí wọ́n fi lójú tí wọ́n lẹ́yìn kéwù tí wọ́n gbọ́ nù wọ́n lẹ́yìn wọ́n sì lójú afa wẹ̀ wàsílám ebe mi ọlọ́run ní í ṣe ta ní í ṣe bọ́ ọba ti dún tèmi ọlọ́run parí wa kana rasulullahi sallallahu alayhi wa sallam wala nabuwa muhammad ọjà ní tó ṣe pé iza ra'a ma yuhibbu tọ́bárì tí ń fẹ́ qala alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu s-salihati ní tí mo jáde lẹ́nu àdé muhammad ní ǹjẹ́ wọ́n dúpẹ́ ǹjẹ́ o dúpẹ́ o dúpẹ́ ọ̀n wá ń wo orí ẹnìkan inú rẹ̀ wá ń bàjẹ́ kí n tiẹ̀ ìwọ lọ ń bara rẹ̀ nínú jẹ́ bọ́ ọ bá wo tiẹ̀ náà o dúpẹ́ àwọn ọmọ ni wọ́n ń ṣe bàámi ẹ kìlọ̀ fún lóko bàámi ẹ kìlọ̀ fún Zainabu ẹnìkan ń bẹ ó lówó ní gbogbo ẹ̀ kọ̀ọ̀rọ̀ mọ̀ wọ́n lọ́ọ́ ra Port Harcourt ni òun àtajà wọn jọ ń gbélé ó sì lọ́ọ́ rọ ọmọ Port Harcourt ó kó bèjì wálé àbí. ẹ sì tún wádìí títí àgbàtẹ ẹ tún mọ. ẹ tún wádìí títí àgbàtẹ mọ̀ kí Port Harcourt wọn ti lọ rà á. ọlọ́run ò tún bò ó. ọlọ́run ò tún bò àṣírí ẹ̀ wá wo tiẹ̀ tọ́lọ̀ ń bò. ọ̀gọ̀dọ̀ fọ́kànyàn lásán olóyún nù. olóyún nù ni èé ṣe àwọn obìnrin sá fún ọnú lẹ́nu pé bàlájì bá ti súnmọ́ ẹ̀ níṣẹ́ olúwa rẹ̀ olóyún ni o. ọmọ ti ń bọ́ ma sí. aláàjì ń bá a bọ̀ nù o. wọ́n bá gbọ́mọ rẹ̀ lẹ̀. wọ́n bá gbọ́mọ lẹ̀. kè wọ́n. wàyíṣà rọ̀ àmà yẹ́kọ̀rọ̀. nǹkan panu wálé rí àti tọ́mọ bá wọn lọ. àwọn kan tó nù. àkọ́ra nǹkan panu wálé ìjọba ti sì ẹ́rà wálé. ẹ wá gbọ́ kí ni ẹ̀yin gbẹ́gẹ́ àti mòjé yín. àti mòjé yín ẹ̀ sùn ọrùn ọmọ nù ẹ̀rùn ọkọ. wọ́n yí dáàrọ̀ àmà yẹ́kọ̀rọ̀ tá a nẹ́bí bá wá rí ntọ́kàn rẹ̀ kọ̀. àmín àmín àfọyọ̀ wàsílám tá a nẹ́bí bá tún wá rí ntọ́kàn rẹ̀ kọ̀. kọ́ọ̀lá alhamdulilayi ala kulli halin. sallallahu alayhi wa sallam. ẹ wo ntọ́kàn rẹ̀ kọ̀ lórí o láàdé muhammad. àwọn èdè oríṣiríṣi pọ̀ lẹ́nu àná. lẹ́nu láwọn èdè gidi àjàlùbáríkà. bílẹ̀ ìbá dé ntòwìrì bílẹ̀ ìbá dé ntòwìrì. ó wí títí kọ́dà bọ́ wọ hammam afẹ́ wọ toilet oní tó wì bọ́ jáde sallallahu alayhi wa sallam. wa idha ra'a ma yakrahu qala alhamdulillahi ala kulli halin. òní wíwì kú wì. anabi òní sọ̀dọ̀ kúlọ̀ pé ọlọ́run àwa ọmọrú yìí tọ́lọ́run gan tiẹ̀ wọ́n ń ṣe yìí gan ọlọ́run kò tiẹ̀ wá sókè kò tó kíní iná dáadáa. ààrẹ lomi rẹ ti kọ́rí kanra tọ́ba yìí dáadáa lára ìyẹn lórí òní yóò mọ kanra níbi ajé lẹ́kọ̀ọ́. alẹ́kẹ́nẹ́ gbogbo bí nǹkan fi bàjẹ́ ní ọmọ kò sì ní bàjẹ́. kí wọ́n ké wọn ò ké kankan. òkè ó tà fáwọn dálẹ́kùnlé wa family ẹ̀kọ́ bá. má wò yí òun mọ́ wo tara rẹ̀ o dúpẹ́ fọlọ́hún bọ́ọ̀ bá ti ń pẹ́ gan rẹ̀ ọmọ dáa fún sí ni. Faqala Ali ibn Abi Talib Ali wa ń sọ báyìí karramallahu wajhahu ó ní inni dhuktu tayyibati kullaha gbogbo ń tọ́ da ni mọ́tọ́ wò tó dùn gbogbo ẹ̀ mọ́tọ́ wò falam ajid atyaba min al-afiya ó ní wọn wá rí tó dùn tó da tó tọ́ láàfíà. afẹ́ wàsílám kí la fi jókòó yìí. àlàáfíà la lòdì yìí. idha ruziqta bi shay'in mo jẹ́ ti wọlé dòtó ní àbágbára kò ní rí jẹ. aw azumat fashkur alayhi wa in lam yablughul qadira. afẹ́ wàsílám wa inni dhuktul mararat kullaha gbogbo tó korò ní mọ́tò fọlọ́mù ajínigbé
amarra sayyidina Ali ó ní fọlá májìdì amarra mídàlẹ̀ hajj ila nas ó ní wọn wá rí tó korò tó kí n gbé bùkátà mi lọ báyàn ẹ wo góòlù ọ̀rọ̀ ìmọ̀ lọ béèrè nǹkan ni àsárùn ni àrùn ni tó o bá tiẹ̀ tún wá débẹ̀ tí ò tún rí fún ọ wọ́n sì ti tún náà sí lára rẹ̀ tán. àfa àrùn ni ó ní wasaqalatil hadidu was-sakhar irin ni ó wúwo ẹ mọ àwọn àdìtú ọ̀rọ̀ irin ni ó wúwo àpáta ni ó wúwo falẹ̀mọ́ ajidi afqala mina díìnì ìwárí tó wúwo tó ẹ̀sìn kásìn lọ́hùn afẹ́ wàsílám ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò sí lọ́hùn mọ́ afẹ́ wàsílám ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò bá wa kírun mọ́ àní sáfì àti wítìrì ẹlòmíì ọ̀ka kún ẹ ń sálámọ̀ ìṣá ìbáyẹ ẹlòmíì ń jáde lọ́n ti ẹnu. kò í ṣe pé ó fi ilẹ̀ pé tóun bá fẹ́ sùn. rárá. tọ́ra àwọn kan tó ń bẹ nínú àwọn ẹni àwọn àsìkò tó bá fẹ́ sùn wọ́n tó yanjú ẹ̀. ni wọ́n tó yan nǹkan wọ́n á sùn pẹ̀lú àlùwàlá. tọ àwọn kan bí àwọn ò tiẹ̀ kí ni wọn ò ká kún. àníbẹ̀lú ń bá wọn mọ́sálásí báyìí ìbáyọ̀ pé ọlọ́run ọ̀ràn wà síra pé wọ́n ní ọgbàrún rẹ̀ èèyàn nígbàrún ẹlòmí. wa'lam anna ad-dahra yawmani ọmọ ìyá mi tó máa ń gbọ́ ètò Ashabul Janna ní Diamond 88.7 FM láàárọ̀ yìí tó ń bá ń gbọ́ lọ́ọ́ mọ̀ pé ọjọ́ ayé méjì ni yawmun laka ọ̀kan nínú ọjọ́ ń tiẹ̀ ọ̀jẹ̀ ń tọ́ ń fẹ́ ọ̀nà ń tọ́ ń fẹ́ ẹ̀wù tó wọ̀ lọ́wọ́ bàtà tó wọ̀ lọ́wọ́ aago tó wọ̀ bó ti wọ̀ wọ́n tó ń lóde àmọ́ wa yawmun alayka ọjọ́ kejì wọn èsè tiẹ̀. ad-dahru yawmani. ọwọ́ àǹtọ́ jẹ́ olè mọ́rì. ọwọ́ àǹtọ́ nà olè mọ́rì. ọwọ́ àpò rẹ̀ òní bówó. wala aishu ọjọ́ kejì nu. nidha safu wa zakadaru. afa ìwà islam. àlérí àwọn àfa ló pé jù. eré àwọn àfa ló pé jù. kò wá dáa kéèyàn tún wá bá ní tí ò da lọ́dọ̀ àfa. tá a bá ti bá ń tọ́ da lọ́dọ̀ rẹ mọ́ èyí rè pé mọ́. kò pé mọ́ nù ó ti yọnu ẹni torí ẹ̀ pé nù. afa ìwà islam ọ̀rọ̀ la sọ̀kalẹ̀ ọlọ́run yóò ṣe aláǹfààní yóò ṣe gbogbo ẹni ó gbọ́ láǹfààní ọlọ́run má ṣe ní ìbàlẹ́jọ́ aburú fún àwọn àmì torí pé al-Qur'anu hujjatun laka aw alayka méjì náà ni níwájú ọlọ́jọ́ al-qiyama gbogbo àwọn tá a kí al-Qur'ani tá a hùwà tí ọ̀dà gbogbo àwọn tá a kí al-Qur'ani tá a sì mọ́ fún àtẹ̀dọ̀ tá a rìnrìn tí ọ̀dà gbogbo àwọn tá a kí al-Qur'ani tó ti pé gbogbo wà tí ọ̀dà wọ́ wa lọ́wọ́ al-Qur'an hujjatun laka aw alayka ẹ máa tú ẹ béèrè ẹ béèrè ẹ̀yin tó béèrè ẹ wọlé pẹ̀lú orúkọ ẹsìn sún kòmí rédíò yín. ẹ kòmí rédíò yín. tọ́nà balẹ̀ ẹgbà. wa aleyki salamu wa rahmatulahi wa barakatuhu ẹ kòmí rédíò yín kí lórúkọ yín bọ́dẹ̀ tí ń pè. Sulaiman Hussein láti Láre Gádà. tọ́ ibẹ̀ náà láti béèrè níṣẹ́ o. kí ni orúkọ ẹni tí ó sọ pé òun ò rí tó korò bí ìbéèrè. yóò dáa fún ọ máa bọ̀ ní Diamond 88.7 wá gba ráìsì 10 kg àmọ́ bọ̀ bá fẹ́ wá aago 5 gẹ́gẹ́ ni ọ wá èyí ń dúró báwọn afẹ́wà islam ẹnìkan ti gbà báwọn iṣẹ́ dáadáa afẹ́wà islam àárẹ̀ tí ẹ ń jẹ́ bá gbé wọlé òun ló lóore nù òun ló lóore nù. bí ìgbà tí èèyàn fowó sí báńkì ní sọmọ rí di. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh tani bá wa sọ̀rọ̀. Muhammad Malik Abdulkadir. ìyá wa ẹ kí àtàyà kí n gbọ́. ó yẹ kéèyàn lè jìnnà tó tọ́. ọ̀yá yìí obìnrin. wọ́n ti sọ ọmọ kéda bí ìgbà tí yẹn wà lérí irun. wàláyì alájà dákẹ́ àní ọmọ ṣe ẹlẹ́sìn ọlọ́run lélẹ́yìí eléyìí sáwọn rebe pẹ̀lú ọlọ́mọ àwọn kan bí aya yìí da púpọ̀ ẹ tó wá bá a lọ́dọ̀ ní Muhammad òun láwùí ká tó wá sálámà. máa bọ̀ wá gba ráìsì 10 kg ní Diamond 88.7 lọ́ba dàgọ́ 5. bí irun yìí bá ń jẹrẹ sí ẹ mọ̀ mà táyà kéésì.
afẹ́ islam àwọn kan bẹ́ẹ̀ náà wọ́n obìnrin láyé lónìí ṣe tí wọ́n bá tó gbá kalẹ̀ báyìí wọ́n wá yàn kan sáà ní wọ́n máa ti gẹ́gẹ́m gbogbo àyà rẹ̀ tó ṣe pọ́kọ̀ ẹ̀ lọ́lọ́nù kọ́lá sí yọ wá dẹ̀ sí olú báyìí àwọn máa ṣe rébé kẹwú ẹlẹ́mọ̀jẹ ọ̀sẹ̀ sí sẹ́sìn kọ́ ní í ṣe tẹ́ nǹkan ẹlẹ́mọ̀jẹ ọ̀sẹ̀ sí. ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò afẹ́ ìwàsílám ẹ jẹ́ sin ọlọ́run ó dùn yín láyé ìyàwó wa àwọn kan wọ́n ń kẹ́ àtà ìyàtú dáadáa. kọ́dà bẹ́ẹ̀ wà ń bi ìjọ ẹ fàṣíkò ni ẹ lọ kírun ẹ tó padà bẹ́ẹ̀. àwọn kan bẹ́ẹ̀ nù wọ́n ti di mọ́sálásí wọ́n bọ̀ wá kírun nù. aleykum salaam tala abarakat naam. Lawo Khadija láti Lawo bẹ́ẹ̀ ni tọ́ ìyá wa Khadija sẹ́gbẹ́tò yìí ẹ gbọ́ dáadáa ẹni tí ń bá wa sọ̀rọ̀ kí ni wọ́n ló le ju irin lọ. kí ni wọ́n ló le ju irin àti àpáta lọ. àwọn alájọ ògbó ètò ọdẹ àbáyé ni ẹ̀kọ́ kan bẹ ń bi Suratul Quraysh bí ilafi afẹ́ wo bẹ́ẹ̀ ti ki ẹ̀kẹ́ látòkè èdè kan. ọyẹ eke ó tiẹ̀ ti lọ àwọn náà ti wò ó pé. tọ́jú sẹ́rí. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh kí ló kọ yín bolẹ̀ tí ń pè wá. Ishaq Muhammad Jami' láti gbẹ́tì ọyẹ́ ayé ọmọ dáadáa. bí ilafi kéka gbọ́. ó dàgbà ó ṣe déédéé. yóò yí ọmọdé. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa Nàìjíríà. ó dàgbà máa bọ̀ ní Diamond wá gba ráìsì 10 kg àmọ́ aago 5 ni ọ wá. aago 5 òdì mélòó báyìí. ẹyẹ bó ti di 3. afẹ́ ìwàsílám kí ló yẹ ká súnmọ́ jù lásìkò yìí tíjọba ń fìyà jẹ àyè tíjọba ń fara ní àyè tí gbogbo nǹkan wọn gan àní òróró tiwa táwa ń ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá fẹ́ já tírọ́ọ̀kì kan 34 million ni à ń pọ́ wọ́n ń gbà wọ́n nísìn 90 million ní tírọ́ọ̀kì òróró kan. ẹnikẹ́ni wọ́n bá ń gbé bàbá olóróró ó yẹ kó máa ju ọwọ́ ìgbé ńlẹ́ o 90 million ní tírọ́ọ̀kì kan. wọ́n jókòó bẹ́ẹ̀ kọ́ ọmọ wíwòrò wòrò kó gbẹ́ngbà náà bàbá oníkíní bàbá oníkíní. kò sí ní tó kàn mọ́ báyìí tayọ pé ẹnì kọ̀ọ̀kan wa ká lọ súnmọ́ òdodo. tí ó sáfà ayé kan tó ní kẹmọ́sòwò ọ̀dà. òdodo ni ìjọba ò ní pẹ̀lú wa. ká máa gẹ́rì ni. ká sòdodo ká ṣe dáadáa. àbí ká máa purọ́ fáwọn tá a kó jọ ká máa tàn wọ́n ká máa gbá wọn ní ojú iṣẹ́ tá a mọ̀ ká máa pa mọ́ ká máa gbé wọn dá mọ̀ dúdú búlẹ̀ ṣé ìyún lọ́lọ́run wá ń retí. nítorí retí lọ́dọ̀ wa ní ẹ̀sìn Ọlọ́run ká tó mọ̀ jọ bọ́ máa lọ́wọ́ mọ́ ká sì máa ṣàdúà ká sì páyà ẹ̀ ká sì bẹ̀rù Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ bá ní lọ́wọ́ ẹ ṣàánú àwọn tí ò ní inú ẹbí ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ èèyàn ẹ wù ẹ̀yin wò ẹ wọ àwọn tẹ́bi ń pa ẹ má jẹ́ oṣù yín bá. ní pé ọlẹ́mẹ̀wá tí wọ́n ń sẹ́ndì àkáàtì nàmbà ni sọ pé wọn náà máa ń sẹ́ndì sọ́lọ́hún. wọn náà ń sẹ́ndì sọ́lọ́hún ń dá wọn náà lóhùn. wọn náà ń sẹ́ndì sí òun pè é gbé. bí wọ́n ti ń sẹ́ndì àkáàtì nàmbà sí ọ̀hún tó ń pè last month mo fún wọn ní mọ́ fi bẹ́ẹ̀ o. wọ́n lọ́n bá fi wọn náà sábà fi dá last month ni. ojoojúmọ́ ni wọ́n ń lo àsìkí Ọlọ́run atẹ́gùn àsìkí Ọlọ́run ni àlàáfíà àsìkí Ọlọ́run ni kó o sùn kó o jí dáadáa àsìkí Ọlọ́run ni. Ọlọ́run sì ń gbé. ń sì ń gbé. ìdàkùn wọn náà bí wọ́n bá ti ń pe tiẹ̀ náà máa gbé. ẹ ṣàánú àwọn èèyàn ẹ máa rántí ìgbà tí ọlá náà bọ̀ lọ́wọ́ yín olówó ẹ ṣàánú àwọn tí ò ní ẹ máa rántí ìgbà tó wọ́n bọ̀ lọ́wọ́ yín. tó bá ti ń ṣàánú àwọn èèyàn àánú Ọlọ́run ní tán lára tiẹ̀ náà. Ọlọ́run lẹ́nu bá ṣàánú òun ṣàánú ẹ̀ arrahimuna yarhamuhumur rahman Ọlọ́run lèmi ni wọ́n ṣàánú wọn ẹ dákun ìyà ń jẹ àwọn èèyàn púpọ̀ àwọn èèyàn ń dààmú. alẹ́ ẹran náà ti dààmú àtàwọn adìẹ. èmi ọmọ kọ́ ẹran gbé ẹja dídín lórí bí wọ́n ti ń dín. wọn ò mọ̀ kó gbóná mọ́. ẹran ti lọ bí wọ́n ti ń dín ẹja ó sì ẹ wo bí dáa lu ayé kan. ebi ni. ẹran bíbọ̀ ẹran sì tún gbé tí wọ́n ń bọ ọ̀ràn lọ́wọ́ ń pé irú èwo ni a ní àṣejẹ́ wà lẹ́nu kí àjẹlẹ̀ ẹran yìí àṣebi nípa wọn. gbogbo tẹ́ pé gbé fún ẹran ní ìsìnkálukú náà wọ́n tún lọ ni. La ilaha illallah Muhammadu Rasulullah nígbà bá bẹ iṣu tán wọ́n tún wọ́n sa ní abá wá sa tán wọ́n tún wá tún lọ oúnjẹ tún ni subhanaka Allahumma
ọlọ́wọ́ àfọ̀rọ̀ nàìjíríà lé lọ́wọ́ àdúrà lọ́kàn báyìí àfọ̀rọ̀ nàìjíríà lé lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà ẹ dákun ẹ má ṣépè fún nàìjíríà mọ́ ẹ má ṣépè fún mọ́ ṣépè fún wa èyí tí ń ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ yìí ara ní ní àyè ìjọba ọmọ pé òṣìṣẹ́ kan ń bẹ òṣìṣẹ́ gan ya nǹkan mọ́ ìjọba lọ́wọ́ èwo láṣẹ ẹ wo ní tẹ́pọ̀ dà níjọkẹ́ ọmọ nàìjíríà ti ń ké ọ̀rọ̀ epo yìí àní ẹ rìvásì epo ẹ rìvásì ẹ. ọ̀nà pèkì tẹ̀sí ń dákọ̀ kálukú wa kẹjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ́ wọ́n tún sọ̀kan láàárọ̀ yìí. níbo tó nù. ẹni bí ọ̀nà pèkì ọ̀nà mọ́dì lọ expressway. kí ni tó ń ṣe. accident ni. accident ni. ẹni tẹ bá ti wá mọ̀ bẹ́ẹ̀ ẹ̀dá padà bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ tẹ́ wòye wọ̀ ń dáadáa kẹ́ tó wọlé padà ẹ̀jẹ̀ á máa ṣe torí ẹ̀mí ọ̀ láàárọ̀. ẹ̀yin ọmọrúwa ẹ sì kọ́ ẹ kẹ́kọ̀ọ́ bí èrò tẹ́ ẹ gbé sọ́wọ́ òsì yín níbi tẹ́ ẹ wá sọ wọ́ kanga báyìí bí anga yìí bò tẹ́ ẹ fi ń wa kínní hùn ẹni ẹgbẹ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ títì tí ó sọ sẹ́wọ̀n gbé ní títì ní ó sọ sí ẹ máa kọ́ wọn ẹ wo kó wò yín wọ̀ ọ̀hún ná. ẹni tí ó sì sọ náà àwọn ọlọ́pàá wa náà kí wọ́n bá wa dá sí. ìwọ náà wo bẹ́ẹ̀ ẹlòmíì mọ́tò ọmọ bọ̀ ó sì mọ sọ sẹ́nu mọ́tò. ayé ti bẹ̀rẹ̀ sọ sẹ́nu mọ́tò. ẹ dákun gbogbo àwọn bí wọ́n bá rí báwọn ẹja ṣàtúnṣe rẹ̀ ẹ dákun gbogbo ẹ̀yin aláàbò wa ẹ bá wa sọ fún wa gbogbo ẹ̀yin ọ̀gá márùwá ọ̀gá ọlọ́kadà ẹ bá wa ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́. ẹ̀yin tẹ̀ ń wa mọ́tò àtẹ̀yin tẹ̀ ń wọ ọ̀kadà kálukú tí wọ́n máa sọ ọ́ra sí títí ẹlòmíì tìrònú ní rìn. ní wa mọ́tò bàbá. ẹlòmíì ń lọ tiẹ̀ ní ẹ̀kẹ́ ti rìn lọ ni. ẹ dákun ọ̀dọ̀ wọ yín o tọ́ bọ́dọ̀ ti jẹ́ ni àìwé oṣù àìgbọ́wò ṣe àgbọ̀mọ̀gbá lóko tí ó jẹ́ ká àgbọ̀mọ̀gbá lóko tí ó jẹ́ ká ìkẹ́ àtọ́là tó gbé àmín àforíjìn lọ́pọ̀lọpọ̀ àmín kọlọ́ba Abdulrahim oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́ àtọ́là tó pé o àforíjìn lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ àtọ́là tó pé àmì o àforíjìn lọ́pọ̀lọpọ̀ kọlọ́ba Abdulrahim oníwàsí àgbáyé àfá wa dáadáa. Salatu Rabbi wa salamuhu. Olúwa salatu Rabbi wa salamuhu. Ala abina alájíàgbà. Olúwa salatu Rabbi wa salamuhu. Ọlọ́mbà gẹ àbò ń tàwíìdì. Ọlọ́mbà gẹ àbò onínú funfun aláṣọ funfun oníwà funfun. Ala abina alájíàgbà. Ẹni kéwú tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Ẹni kéwú tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Ẹni kéwú tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Kéwú Sátánì ni kò ní túmọ̀ mi. Ẹni kéwú tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.